Ọ̀yọ́ ò ládé. Kàkà tó yẹ kí Aláàfin yìí kó bá Ọọ̀ni ṣe pọ̀, Ọọ̀ni ìbáṣe adé fún yín. Àìládé yín ló jẹ́ kẹ́ ń dé fìlà kẹ̀ǹbẹ̀ àbí tí ajá káàkiri. Àìládé yín ni. Ojú òtún wá tì yín, ẹ tí wọ́n ń pariwo ládé 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 Aláàfin òládé, adé aládé kún lágbà fún gbàgbà fún Aláàfin. Ojú ò wá tì yín, adé aládé ẹ̀dẹ̀ ń gbà. Nígbà tí wọ́n ń ṣòro fún bàbá Òwádé, igbá mẹ́ta ni wọ́n gbé ńlẹ̀. Igbá àkọ́kọ́ àádùn ń bẹnu ẹ̀. Igbá kejì oyin ní bẹnu ẹ̀. Igbá kẹta atarodo tí ń ta ṣúẹ́ṣúẹ́ atasúyà òun ní bẹnu ẹ̀. Àmọ́ ńgbà tí wọ́n wá ní kí bàbá Òwádé wọ́n ní kó súnmọ́ wájú kó wá gbé igbá kan. Igbá yẹn ló dẹ̀ máa sọ bí ìjọba ètò ìjọba rẹ̀ yóò ṣe rí. Nígbà tí bàbá Òwádé tó máa gbé igbá ata ni wọ́n lọ gbé. Igbá ata rodo, ata àjọsìn òun ni wọ́n lọ gbé, atasúyà atasúẹ́ṣúẹ́ òun ni. Ìdí nìyẹn tí wọ́n fi ń fi ojú ata tán fi ń ta ọmọ Ọ̀yọ́ níbẹ̀ ń. Nǹkan tó fà á nìyẹn o. So kàn tètè wá tú oòrùn kó wá tú ṣe fún wọn. Kó má débi pé wọ́n fọ́ ojú àwọn ọmọ Ọ̀yọ́ pátápátá pẹ̀lú ata súyẹ́súyẹ́ tán ní wọ́n gbé, igbá ata tí wọ́n gbé. Because téèyàn ò bá gbé igbá ata nínú gbòòrò wọn, téèyàn ò bá gbé igbá ata wọn ò ní dórí ìtẹ́ kó máa ṣe nǹkan tó ṣe. Bàbá Òwádé àti ẹ̀yin Ọ̀yọ́, ẹ̀yin náà ẹ lọ jókòó. Ṣé rí gbogbo nǹkan tá à ń ṣe tá à bá jáde? This is not pé bóyá disrespect ọba yín tàbí pé bóyá kìíní. No. Ọba yín ló kọ́kọ́ bẹ̀rẹ̀ ìwà pálapàla wọn. Ẹ lọ jókòó. Ẹni right wọn ni wọ́n ń jà fún. Ẹjọ́ kí ni right wọn gan tí wọ́n ń jà fún? Ṣé ẹ rò bí Ilé Ifẹ̀, ṣé ẹ rò bí àwọn ògbọ́n ni? Léèrè Ọlá tí ń ṣe Odùduwà, because alias name ẹ̀ ò ní Odùduwà yẹn. Orúkọ ẹ̀kọ́ lòdùduwà yìí sí Léèrè Ọlá. Odùduwà tó jó Oòduà Ẹrúmọlẹ̀, òun lẹ gbọ́ nínú anthem Ilé Ifẹ̀. Ẹ wá gbọ́ orin ọ̀hún ní ìsìn yẹn wò. Kí ni wọ́n kọ́kọ́ dárúkọ ńbẹ̀ yẹn? Ọ̀rànfẹ̀ onílé iná. Then Oòduà awẹ̀rìrì jagun. Yes. Ọ̀kànlélírínwó irúmọlẹ̀. Now ẹ jẹ́ kí n wá ṣàlàyé ibẹ̀ yẹn fún yín torí Ifẹ̀ ò dáyé. Ẹni gangan tó ní ìtẹ́ nílé Ifẹ̀ is Òrànfẹ̀ onílé iná. Òrànfẹ̀ onílé iná. Mo ń sọ níjọ́ sí mo ní kò sí nǹkan tó jẹ́ Ṣàngó lọ́dọ̀ wa, kò sí nǹkan tó jẹ́ Ṣàngó. Òrànfẹ̀ onílé iná. Ifá dẹ̀ wá fìdí ẹ̀ múlẹ̀ pé àrìrá, ẹni tó ń sún àrá ká sì máa kọná lẹ́nu ká máa yọ ọta, tí evidence ẹ̀ tí gbogbo ẹ̀ tó dẹ̀ sì wà ní Ilé Ifẹ̀ up till now. Òrànfẹ̀ ló ní ìtẹ́, ó yẹ yín nísìnyí. Ṣùgbọ́n wọ́n wá jọ̀wọ́ ìtẹ́ yẹn fún Oòduà awẹ̀rìrì jagun tí wọ́n pè ní Ọ̀tẹ̀ẹ̀tẹ̀. Òun ni Oòduà tó jẹ́ Oòduà irúmọlẹ̀. Májẹ̀mú tó wà láàrin Òrànfẹ̀ Ọ̀rúnmìlà, òun ni wọ́n fi jọ̀wọ́ ìjọba fún Odùduwà yẹn wípé ó máa ṣe ìjọba. Now ẹni tó bá wá gbà fún Oòduà ó ti gbà fún gbogbo irúmọlẹ̀. Awẹ̀rìrì jagun tí wọ́n sọ yìí, òun ni nígbà tí ìkún omi dé nígbà Ifẹ̀ ò dáyé, tí gbogbo irúmọlẹ̀ wà lórí òkè. Oòduà yẹn ó wẹ̀ títí tó fi succeed ni, tó fi dé ibi tí ìpẹ̀kún wà. Òun náà fi pè ní awẹ̀rìrì jagun. Ó yẹ yín nísìnyí. Now wọ́n wá sọ níbẹ̀ yẹn, wọ́n ní ọ̀kànlérínwó irúmọlẹ̀. Ta ni ọ̀kànlérínwó irúmọlẹ̀ tí wọ́n ń sọ yẹn? Òun ni Oòduà Léèrè Ọlá tẹ́ ń sọ wípé ó ti Mẹ́kà wá nǹkan kan wọ̀nyẹn. Ọmọ Ilé Ifẹ̀ ni, a sì mọ bàbá àmọ́ ìyá ẹ̀. Ó yẹ yín báyìí, àmọ́ bàbá àmọ́ ìyá ẹ̀. Ẹ̀gbọ́n Léèrè Ọlá yìí alias ẹ̀ tó ń jó Odùduwà yìí, òun ni Arẹ́mìtán Ọlọ́fin tó lọ tẹ ìlú Ìdànrè, tó gbé adé idẹ tó lọ fi tẹ ìlú Ìdànrè. So Oòduà tí ẹ wá sọ wípé ó bí ọ̀kan bí nǹkan kan wọ̀nyẹn, Léèrè Ọlá lórúkọ rẹ̀. Jagunjagun sì ni. Ó jagun, ó máa ń jagun káàkiri ni. Ìgbà tí ọba kan òun ló wá sílé, because ẹ̀gbọ́n ẹ̀ tí ṣe Arẹ́mìtán Ọlọ́fin wọn ò lè fi jọba torí pé abarapá ni. Òun ló wá gbé adé idẹ tó wá gbé lọ sí ìlú Ìdànrè tó lọ tẹ ìlú Ìdànrè. Nígbà tí Léèrè Ọlá yìí sì dé láti wá gba ìtẹ́ yẹn láti jọba, orí òkè Ọ̀rà òun ni ó lọ, òun náà ló ti wọ ìpẹ̀bí. So ní 400 irúmọlẹ̀ yẹn. Now ẹni yìí ló wá pẹ̀lú, torí wọ́n rárí gbogbo òòṣà wọ̀nyẹn, wọ́n rárí ẹ̀ fún Léèrè Ọlá, wọ́n rárí ẹ̀ fún. Now òun ló wá pẹ̀lú tán sọ pé ọ̀kànlérínwó irúmọlẹ̀. Òun ni ẹyọ kan tó lé sí tí wọ́n ń sọ. Nígbà tó sì sọ̀kalẹ̀, nígbà tí wọ́n parí gbogbo orò tán, torí pé ibi tí èèyàn bá gbà wọ orí òkè Ọ̀rà kò lè gbàbẹ̀ sọ̀kalẹ̀. Ó wá fi ṣéènì, ó fi rọ̀ wá sílẹ̀. Àwọn bàbá wa kọ́ ló sọ pé òkè ọ̀run ni Odùduwà ti fi ṣéènì ràn wá, òyìn Léèrè Ọlá. Bàbá wa kọ́ ló sọ bẹ́ẹ̀. Àjàyí Crowther ló dé ló ń sọ pé òkè ọ̀run wà. Rárá, òkè ọ̀hún òun ni wọ́n sọ. Òkè ọ̀hún, bó ní òkè ọ̀hún tí wọ́n sọ, òkè Ọ̀rà ni o. Orí òkè Ọ̀rà yẹn ibẹ̀ ni Léèrè Ọlá ti fi ṣéènì rọ̀ wá sílẹ̀. Nígbà tó rọ̀ wá sílẹ̀, ó dẹ̀ bẹ̀rẹ̀ ìṣèjọba ẹ̀. Ó mú nǹkan ọ̀kọ̀ tún
ó ṣe gbogbo ẹ̀, ó bẹ̀ sí ṣe àwọn orò wọ̀nyẹn. Ìwà tó ń wù lára ìlú rí tí wọ́n ní arákùnrin ọba wa ó ń hùwà bíi Oòduà. Àtìgbà yẹn náà ti lẹ orúkọ Odùduwà mọ́, tóun náà ti bẹ̀rẹ̀ sí ní jẹ́ Odùduwà. Odùduwà kọ́ ló ń jẹ́ from the beginning, Léèrè Ọlá òun ló ń jẹ́. Ọmọ tí Léèrè Ọlá dẹ̀ bí ó pọ̀, òun ló bí Iyùn Adé. Wọ́n ṣàbí ọmọ kan náà tó fẹ́ Ọ̀rúnmìlà. Àwọn ọba tẹ́gbẹ́ ọmọ yẹn dẹ̀ fẹ́, ìyẹn ọmọ obìnrin yẹn tó fẹ́ ó pọ̀. Ó bí obìnrin tó pọ̀ gan-an ni, ṣùgbọ́n kò tètè rí ọmọ bí. Ọmọ àkọ́kọ́ tó dẹ̀ máa bí tó jẹ́ ọkùnrin, òun ni Ògún Ọlá tó kárí ayé. Nígbà táwọn èèyàn rí pé ọkùnrin àkọ́kọ́ tó wọ́n kọ́ bí, òun náà fi lé alliance name kan mọ́ tó ń pè ní Ọ̀kànbí. Ọ̀kànbí dẹ̀kọ́ ló ń jẹ́, is Ògún ló ń jẹ́. Ẹ̀dẹ̀ wá sọ pé ọmọ kan l'Odùduwà bí ní Léèrè Ọlá bí. Tẹ wá rí Ọ̀rànmíyàn tẹ wá ń pariwo yìí, ẹ má gbàgbé wípé ìtẹ́ Ilé Ifẹ̀ kì í ṣe fún Léèrè Ọlá. Tẹ ní àwọn kan ń claim pé right wọn wo náà wá ń claim. Tẹ wá sọ pé Ọọ̀ni o, abọ rẹ̀ ní nǹkan kan ni. Ṣé Ọ̀yọ́ náà fún ara rẹ̀, ṣé Aláàfin lẹ̀ ń jẹ tẹ́lẹ̀? Ṣé Ọ̀yọ́ gan lẹ̀ ń jẹ́, Ẹ̀yọ́ Àjòrí lẹ̀ ń jẹ? Kó tó di wípé ogun lé yín, ogun skata yín kúrò níbi tẹ wí, ẹ̀tẹ̀ irú ẹ̀ta gbogbo ẹ̀, àkàbóyè àwọn tẹ ń bá sùn nígbà yẹn, táwọn ajẹ́lẹ̀ yín bá sùn. Nígbà tẹ wá kúrò bẹ́ẹ̀ tó gun lé yín, ẹ bẹ̀ sí rìn káàkiri bí orí tí wọ́n ṣọ́mọ́gi, kó tó di pé Ògbómọ̀ṣọ́ gbà yín. Ògbómọ̀ṣọ́ tó wá fi yín síbi tí ẹ wà yìí. Ẹ̀ẹ́dẹ̀ tún ládé, even Ọ̀rànmíyàn fara ẹ̀gbọ́n ò ládé, because ìgbà tó jọba nílé Ifẹ̀. Ẹ wá béèrè wípé ìgbà tí Ọ̀rànmíyàn fara tó jọba nílé Ifẹ̀, adé wo ló dé? Sódé adé àrè, at least adé mẹ́ta ló wà. Tó jáde ìṣẹ̀báyé, adé idẹ, adé ìṣẹ̀ṣẹ̀ fún, adé àrè. Adé èwo ni Ọ̀rànmíyàn dé nígbà tó jọba nílé Ifẹ̀? Ọ̀rànmíyàn ò ládé. Àyìnlá díẹ̀ ló kó ogun, ó kó lọ sí Ondo State. Ọba ilé ló dé sí nígbà yẹn, ó fẹ́ lọ sí ìlú Ìdànrè láti lọ gba adé idẹ wọn tí Àrèmítán tó gbé lọ láti lọ jọba. Ṣùgbọ́n Ìdànrè nígbà yẹn orí òkúta ni wọ́n wà, orí òkè. Àtòrí òkúta ni wọ́n fi lé Ọ̀rànmíyàn kúrò nílùú Ìdànrè tí ò rí adé yẹn tí ò rí gbé. Kó tó di gbogbo nǹkan wọn yẹn, òun ni Ọ̀rànmíyàn fi lọ tó kú. Ọmọ ẹ̀ Ṣàngó kẹ̀dẹ̀rẹ́, òun náà ò ládé. Ìyá ẹ̀ ló gbé adé Eléǹpé ló gbé fún, tí í ṣe adé Ṣàngó. Ẹni wọ́n fún gbogbo àwọn ọmọ Odùduwà, wọ́n fún ní nígbà tẹ́ sọ pé ókè o, Oòduà ọmọ kan ló bí, Ọ̀kànbí nìkan ló bí. Ẹ̀yin náà lẹ́tú wá tẹ́ sọ wípé Odùduwà ó ti pín gbogbo adé fún àwọn ọmọ ẹ̀ tán. Ṣùgbọ́n Ọ̀rànmíyàn nìkan ni ò ládé. Ṣé bẹ́ẹ̀ dẹ̀ sọ pé Ọ̀kànbí nìkan ló bí? Ó yé yín nìsín. Now, Oòduà kò lè fún Ọ̀rànmíyàn ládé because Ọ̀rànmíyàn kì í ṣe ọmọ tó ní ètò. Tó ní ètò tá à ń sọ ni wípé wọ́n ti ṣègbéyàwó tàbí ìdáná kankan ìyá àmọ́ pé ọmọ tán bá bí ọmọ yẹn létò. Ṣùgbọ́n eléyìí Ògún ló lọ jagun, torí ẹrú kó wá, Tápà ló ti lọ jagun yẹn, orí ẹrú orí kó wá, ẹrú yẹn ló bá ní àjọṣepọ̀ tó sì lóyún, òun ló bí Ọ̀rànmíyàn. Ọ̀ndẹ̀ yẹn pé bóná máa tarí Ọ̀rànmíyàn sódà ó yá lọ máa jagun. Ẹ wá sọ pé wọn ò gbádé fún. Tí kì í bá ṣe ìwà ẹrú tó wà lára Ọ̀rànmíyàn, kí ló dé tó fi lọ kó ogun ja Ilé Ifẹ̀ tó ń bẹ́rí àwọn èèyàn lọ ńgbà yẹn? Kí ló dé? Sẹ́mi ìwà yẹn náà ló wà lára àwọn Ọ̀yọ́ lónìí tí wọ́n tàpá sí orí ìrun wọn. Ọ̀yọ́ ò ládé. Kàkà tó yẹ kí Aláàfin yìí kó bá Ọ̀ọ̀ni ṣe pọ̀, Ọ̀ọ̀ni ìbáṣe adé fún yín. Àìládé yín ló jẹ́ kẹ́hìndé fìlà kẹ̀m̀bẹ̀ àbí tí ajá káàkiri. Àìládé yín ni. Ojú òtún wá tì yín, ẹ tí wọ́n ń pariwo ládé Aláàfin ò ládé, adé aládékún la gbà fún Aláàfin. Ojú ò wá tì yín, adé aládé, ẹ̀dẹ̀ ń gbà. No wonder tí nígbà tó Ògbómọ̀ṣọ́ tó ń fi tètè dá fátífátí ni pé kí wọ́n tètè lé Aláàfin kúrò lọ́dọ̀ wọn, torí pé wọ́n ti mọ ìwà wọn, wọ́n ti mọ ìṣesí wọn, wọ́n ti mọ nǹkan tí wọ́n ń ṣe. Sẹ́mi ìwà àwọn náà ló dé ìpàpà ń fi ara hàn láàrin yín. So àgọ́ ọjà ẹgbẹ́ra ẹgba ilẹ̀ yín kúrò lọ́wọ́ Ọ̀yọ́, kí Ọ̀yọ́ padà sí Ọ̀yọ́ ilé wọn kán lọ claim ilẹ̀ wọn o. Adé aládékún tẹ̀dẹ̀ gbé sọ́dọ̀ adé Sunday Igboho, ẹ lọ fún Sunday Igboho ní adé ẹ̀. Tí ìbá ṣe bẹ́ẹ̀, a máa bá yín fà á lórí áàpù wọn, a máa bá yín fà á o. Adé aládé tẹ́ ẹ jí gbé ẹgbẹ́ ńlẹ̀ o. Aláàfin tó lóun sáìn treaty, òun sáìn kìnnìkan, Aláàfin ò ní ipò kankan. Century wa yìí, gbogbo ìjọba rubbish tí gbogbo yín ṣe, àwa youth century yìí, àwa la máa gbé apá yín, la máa rí apá yín sílẹ̀. Àwa yìí, Moses Peter ìlú Ọ̀yọ́ yẹn, àwọn ló ń dà àárín ọmọ aládé rú, àwọn ni, a máa gbé apá yín, a máa gbé sílẹ̀. Bẹ́ẹ̀ ni, ẹ ti rí nǹkan kan, ẹ máa wò. Ìtàn wa, ẹ mú gbogbo ẹ dorí ẹ kodò. Wọ́n wá sọ pé àní ìtàn. Láìsí mọ̀ pé Ọ̀yọ́ burúkú ló dojú ìtàn wa kodò. Ọ̀yọ́ yìí àwọn ló dojú kan, à ń jẹ́ Yorùbá wà láàrin Ọ̀yọ́ àti Tápà, Ùbàrùbá. Ẹ wá dé, èdè tí mò ń sọ lẹ́nu èdè Yorùbá kọ́ mò ń sọ lẹ́nu, èdè Ọ̀pẹ mò ń sọ, èdè Ọ̀pẹ. Èdè méjìlá ní aníkan, èdè Ọ̀pẹ àti ohun Ifẹ̀. Kò dẹ̀ sí nǹkan tó jẹ́ nínú èdè wa, ú ni, Ufẹ̀, Ulé, Uṣu, Ùgbàdo, ẹ lọ sí Oǹdó, Èkìtì, Ọ̀ṣun, Ìjẹ̀bú, gbogbo ẹ̀wọ̀n yẹn, ẹ rí pé gbogbo wọn ú ni wọ́n ń pè. Lọ́wọ́ wa ní ìsìn amagba right wa padà. Then Aláàfin ìlú Ọ̀yọ́ a fẹ́ sù wọn pẹ̀lú àwọn èèyàn wa tí wọ́n kó lẹ́rú.
àti wọ́n ṣe ń bá àwọn èèyàn wa sùn a nílò láti sue Ọ̀yọ́ ńbẹ̀ yẹn pẹ̀lú ipa tí wọ́n kó nínú òwò ẹrú tí wọ́n ṣe ní ìgbà yẹn a nílò láti sue wọn. Lọ́wọ́ tá a wà yìí a ò ní gbà. Ọ̀yọ́ wọ́n nílò láti tọrọ àforíjì lọ́wọ́ ọmọ kótó jíire pẹ̀lú wọ́n ṣe da ìlú rú. Wọ́n bá àwọn ìyá wa sùn, wọ́n bá àwọn obìnrin wa sùn, wọ́n kó wọn lẹ́rú, wọ́n gbọ̀nbrẹ́là, wọ́n gba gbogbo ẹ̀. Ẹ wò ṣíọ̀ kò wá tán fún yín bí Aláàfin ò ládé, adé kẹ̀m̀bẹ̀ ni wọ́n ń dé. Ọ̀sẹ̀ tó kọjá ní Aláàfin Ọ̀yọ́ Ọba Akeem Owóadé wọ́n fún Ọ̀nìrìṣà ní 48 hours. Wọ́n ní kí wọ́n gba oyè èyí tí wọ́n fún Sànúsí padà, ìyẹn oyè Ọ̀kọ́lọ́mọ. Wọ́n ní àìjẹ́ bẹ́ẹ̀ wọ́n ní wàhálà máa ṣẹlẹ̀ láàrin àwọn méjèèjì. Ọ̀rọ̀ jẹ́ kàyéfì fún àwọn ará ìlú. Wọ́n ní ọ̀rọ̀ yìí tóbi ju ẹnu Aláàfin sí Ọ̀nìrìṣà lọ, débi wípé àwọn ọmọ ìlú Ọ̀yọ́ ti bẹ̀rẹ̀ sí ní sọ̀rọ̀ sí Ọ̀nìrìṣà. Bẹ́ẹ̀ náà ni àwọn ọmọ Ilé-Ifẹ̀ ti bẹ̀rẹ̀ sí ní sọ̀rọ̀ sí Aláàfin Ọ̀yọ́. Ọ̀rọ̀ ìwádìí gbọ́nmi sí omi òtó lórí ayélujára. Nínú ọ̀rọ̀ yìí náà ni a ti rí olóyè Sunday Igboho tí wọ́n dé sí ìlú Nàìjíríà. Bí wọ́n ṣe dé ọ̀dọ̀ Aláàfin ni wọ́n gbà lọ. Nígbà tí wọ́n dé ọ̀dọ̀ Aláàfin ìyẹn Ọba Akeem Owóadé, wọ́n ní Aláàfin sọ wípé wọn gbọ́dọ̀ ṣe fídíò kankan síta, pé wọn ò gba anybody kí wọ́n kámẹ́rà wọn, wọn ò gba anybody kí wọ́n rìkọ́ọ̀dù wọn. Nígbà tí olóyè Sunday Igboho tó lọ sí ìlú Ilé-Ifẹ̀ ní ọ̀dọ̀ bàbá wa Ọ̀jájá Ọ̀nìrìṣà, wọ́n gbà wọ́n tijó tìlù. Nígbà tí olóyè Sunday Igboho máa tẹnu bọ̀rọ̀, níbẹ̀ tẹ́ ti rí àwòrán níbi tó ti dọ̀bálẹ̀ tó ti ń bẹ Ọ̀nìrìṣà. Wọ́n ní wọ́n ti sọ̀rọ̀ àbùkù sí Ọ̀nìrìṣà lórí ayélujára. Wọ́n ní ṣùgbọ́n kí kábíyèsí kí ó dáríjì wọ́n. Níbẹ̀ náà lẹ ti rí wọn tó ti dọ̀bálẹ̀ tó ti bẹ Ọ̀nìrìṣà. Ọ̀rọ̀ tó tún wá fa wàhálà láàrin olóyè Sunday Igboho pẹ̀lú Aláàfin Ọ̀yọ́. Olóyè Sunday Igboho ó ń kí oríkì tí wọ́n máa ń kí ara wọn ní ojú Ọ̀nìrìṣà. Wọ́n ní ládé Aláàfin ò ládé, adé bàbá wọn ni wọ́n gbà fún Aláàfin. Ọ̀rọ̀ yìí tún wá fa wàhálà. Aláàfin tó wá ránṣẹ́ sí olóyè Sunday Igboho wípé wọ́n ń bú wọn níwájú Ọ̀nìrìṣà. Olóyè Sunday Igboho jáde, ó lóun ò tó bẹ́ẹ̀ láti bú Aláàfin. Ó ní bí òun ṣe máa ń kí ara òun nìyẹn. Àwọn ọmọ ìlú Ọ̀yọ́ wá bínú lórí ọ̀rọ̀ yìí. Wọ́n ní láti ní lọ, wọn ò ní nǹkan ṣe pẹ̀lú olóyè Sunday Igboho. Ẹ̀yin tèmi, ẹ ṣé mo dúpẹ́ fún gbogbo ẹ̀yin tí ẹ bá mi darapọ̀ láti wo ètò yìí. Ojú tẹ́ fi ń wo ètò yìí ò ní fọ́, bẹ́ẹ̀ ni etí tẹ́ fi gbọ́ ò ní di. Ẹjọ́ tó bá dìgbà kọ́kọ́ yín retí ẹ̀ ń darapọ̀ mẹ́tò yìí, ẹ bá mi gbówólé subscribe button kó lè máa ta yín lólobó ìgbàkúùgbà tá a bá wá sórí afẹ́fẹ́. Ó tún dìgbà kan náà.